ìjẹ́tẹ̀lẹ̀ ẹ̀ bá yé wa ẹ rí pé nínú tí mo ti kọ́ nísìn ẹ̀já wa sọ pé standard derivative tó ta bá fẹ́ mọ ṣe lọ a ní mọ bùkátà láti jẹ́ pé ogun ta bá fẹ́ wá yẹn o ká mọ wá láti first principle kò bá làákàyè mu nà sọ ọmọ tí wọ́n bá gbé jáàmù fún tí wọ́n á ní kó differentiate 3x square plus 5s minus 3 ṣé yóò ṣe mọ wá láti bí first principle ni rárá o kí lá máa ṣe ta ti mọ̀ òun náà ní nísìn ẹ jẹ́ tún ṣàlàyé ta ti gbọ́yé mo ní derivative òun náà la lè pè ní dy dx òun náà ni ó lè jẹ́ prime x eléyìí ni Leibniz notation eléyìí ni functional notation kódà mo lè pè ní y prime òun náà ni derivative òun náà ni differential coefficient òun náà ni slope òun ni gradient so tiye so nínú àwọn tí mo ti wá kọ náà ni pé tọ́ ẹ pé n bá ní function kan dy dx òun náà ni pé tí n bá ní constant mi derivative constant ẹ mọ́ dára yín láàbù 0 ni ọmọ jẹjà rẹ̀ so àyà pé tí wọ́n bá ní kẹ́ differentiate 1 million constant ní 1 million kí ni derivative rẹ̀ wọ́n jẹ́ 0 tó wá ní kẹ́ differentiate Lukgaf tó bá yẹ pé Lukgaf constant ní 0 ni ọmọ jẹ́ so sí wọ́n lè kọ ẹlẹ́mọ̀ọ́sẹ̀ sáàmù lọ́wọ́ lè pé what is the derivative of 256 0 ní jàre kọ́ńkálukó sinmi tó ti yé inú ta tún kọ́ nísìn náà ni pé tí n bá ní x mi tàbí kí n sọ pé ax ẹ̀jẹ̀ ń lo sí ń gbà pé sí mo ti lò tẹ́lẹ̀ cs òun náà ni pé constant àti x derivative rẹ̀ constant ni ọmọ jẹ́ so derivative 2x 2 ni o derivative 3x 3 ni o derivative 100x 100 ni mo dára yín láàmú so ti yé a tún mọ̀ pé derivative x square ṣe ẹgbẹ́ náà ta wá láti bí kí ló kọ rẹ̀ òun náà ni a ní ọmọ jẹ́ 2x òun náà ni ẹ multiply ìyẹn tó jẹ́ power ẹ̀ tẹ́lẹ̀ pọ̀ mọ́ x yóò fún yín ní 2x ẹ wá yọ wọn àkó ònú index rẹ̀ tẹ́lẹ̀ so kó fi ní index tuntun la fi ní 1 àdẹ̀sọ x raised by 3 ní a rí pé ó ti jẹ́ 3x square mo á mú alákòótán pé tí n bá ní x raised by n so ti yé báwọn yóò mọ̀ fún mi ní kíni o nx n minus 1 so ti yé nx n minus ẹ mọ̀ dáa yẹn náà ni pé power yẹn máa multiply rẹ̀ pọ̀ mọ́ sàlẹ̀ ẹ máa yọ wọn àkó ònú index yẹn tẹ́lẹ̀ láti fi get index tuntun mo rò bó ti yé mi báwọn so lákòótán náà ni pé tí n bá ní a raised by xn náà ẹ mọ̀ dáa yẹn lábí yóò jẹ́ an sn minus 1 ẹni tí mo wá tún fẹ́ ká gbọ́yé òun náà tó yẹ pé function mi bá ṣe algebraic nǹkan kápọ́n wá fún mi ní sign a lè sọ náà láti first principle but torí pé scope kíní wa iṣẹ́ wa yìí àwọn tá a bá fẹ́ mọ̀ bó ṣe jẹ́ bẹ́ẹ̀ ni first principle ẹ lọ́ọ́ wò nínú àwọn kí Thursday session wa àti ṣàlàyé rẹ̀ síbẹ̀ so ti òun náà ní pé derivative sin angle kan ẹ mọ́ dára yín láàbù cos angle yẹn ni o derivative sin s cos x ni ẹ dákun ẹ jẹ́ ká dì mọ́wọ́ derivative ẹ̀já ni tó ẹgbẹ́ wá ní constant ńkọ́ òun náà ni pé ẹ̀ kọ́ mọ differentiate function yìí yóò máa jẹ́ a ṣe pé a ti mọ̀ pé ax náà ní kíni a cos as ní padà ṣàlàyé nísàlẹ̀ tá a bá débi composite function bẹ̀tẹ̀ ságbọ́yé sí pé tí n bá ní sin 2x mọ́ dára yín láàmú derivative rẹ̀ mọ̀ jẹ́ 2 cos 2x wọ́n mọ́ ń béèrè nínú jambo dáadáa wọ́n kàn lè fún yín ní irú béèrè báyìí pé derivative of sin 2x so tí yóò mọ̀ fún yín ní 2 cos 2x ẹ kàn differentiate dáadáa ń gọ́ mi so tí 2x yóò fún yín ní 2 ẹ wá kọ cos sí mo ti mọ̀ pé sin jẹ́ cos derivative cos x òun mọ̀ jẹ́ minus sin derivative cos x yóò mọ̀ jẹ́ minus sin ti sin derivative sin angle kan cos angle yẹn ṣùgbọ́n derivative cos angle kan minus sin angle yẹn lápòtán kọta ní ọ̀sán tẹ́lẹ̀ náà jẹ́ cos ax mi ó máa jẹ́ kí ni o minus a sin as òun náà ni pé tí n bá ní cos 1000x ẹ mọ́ dára yín láàmú ẹ kọ́kọ́ differentiate 1000x yóò jẹ́ 1000 pé derivative cos angle kan minus sin angle yóò máa jẹ́ minus sin 1000x so ti inú tí mo tún fẹ́ ká dìmú náà ni pé derivative tan x òun ẹjá rí gẹ́gẹ́ bí formula láti mọ̀ ṣiṣẹ́ ẹ̀dá òkun so ó ní bọ́n ṣe láti first principle náà ẹ lọ wo fídíò tí mo sọ yẹn so tan x yóò mọ̀ fún mi ní kíni o sec square x derivative tan x yóò mọ̀ fún mi ní kíni o sec square x so ti lákòótán òun náà ni pé tí n bá ní tan as tó wáyé pé constant lọ́wọ́ àbẹ́ mú dára yín làm yóò mọ̀ jẹ́ a
sec square as. Òun náà ni pé tó wáyé pé tan 100x ni mo ní ẹ mọ́ dára yín lápá jáde. Derivative rẹ̀ ọmọ jẹ́ 100 sec square 100x. Inú tí mo tún fẹ́ ká gbọ́yé òun náà ni pé then tó wáyé pé wọ́n fún wa ní hyperbolic function kan e raised power x exponential function báyìí. So ilé ọmọ jẹ́ kí ni o e raised power x. Derivative e raised power x e raised power x náà. So ti lákòótán e raised power as ta ni ó sọ tí ọmọ jẹ́ òun náà mọ̀ jẹ́ a e raised power ax. So ti mi bá wọn ọyà tó àwọn náà pé tí bá ní e raised power 100x tí bá fẹ́ wá derivative rẹ̀ ńkọ́ èèyàn mọ̀ jẹ́ kí ni 100 e raised power 100x. ooo ẹ dákun ẹ jẹ́ ká gbọ́ tébù yìí ká tó bọ́ sí àwọn example. ọyà inú tí wọ́n tún máa kọ́ pé derivative ln x ln ṣe gbàgbé ln ẹ di pé ln logarithm ni o natural logarithm ni o. ṣé wọn pé tá a bá ní log 10 tàbí kí n sọ pé logarithm àdèmọ fún logarithm lórúkọ pẹ̀lú àwọn base wọn. mo lè ní common logarithm ní tó yẹ pé log mi base 10 ló bá ní. mo lè ní binary logarithm tó yẹ pé log 2 ni base yà pé base rẹ̀ 2 ni. ṣùgbọ́n tí base rẹ̀ bá jẹ́ e ṣe pé e number ni wọ́n máa ní natural logarithm. tí n bá fẹ́ mọ dára mi láàmú láti mọ kọ log e ní gbogbo ìgbà ln ni màá máa kọ. So ajá sí pé derivative ln x tí ń ṣe log ex yóò mọ̀ sí dédé pẹ̀lú 1/x. ẹ lè débi ìwé mìíràn tó yẹ pé instead tí wọ́n fi kọ ln x wọ́n kàn kọ log ex. ẹ mọ́ tara yín láàmú kankan náà ni mo rò bó ti yé mi báwọn. So nínú àwọn tó mo lérò pé wọ́n mọ̀ bẹ́ẹ̀ lọ wa nìyẹn. then tí wọ́n bá fún wa ní a raised power x ẹ̀ pé tẹ́lẹ̀ variable ló ń ru constant. bó o ní tó yẹ pé constant ló ń ru variable bí nísìnyí tí máa ní 5 raised power x derivative tó wọ́n mọ̀ jẹ́ kí ni o a raised power s ln a. I just put derivative 5 raised power s yóò mọ̀ jẹ́ kí ni o 5 raised power s ln 5. ẹ dákun sọ yìí wa. so ẹ mọ̀ jẹ́ ìdáhàlà bẹ́ẹ̀ tó wáyé bá àtàbá fẹ́ ṣe ìṣirò nílé ìwé gíga sí a lè tún ní kí ni arc sin x. Derivative arc sin x òun náà ni 1/, square root of 1 minus x squared. tó bá yẹ pé arc cos x òun náà ni -1 divided by square root of 1 minus x squared. tó bá yẹ pé arc tan x òun náà ni 1/1 plus x squared. ẹ já dúró bẹ́ẹ̀ báyẹn ká máa tẹ̀síwájú. ìgbà tá a ti mọ àwọn standard derivative wa mo dẹ̀ ní ká dé wọn mọ́wọ́ torí a máa ṣe kí ni o a máa fi wọn ṣiṣẹ́. ọ̀yẹ̀já máa ń tábà ní derivative polynomial nǹkan bẹ́ẹ̀ nísìn wọ́n ní kí n differentiate the following with respect to x. tí wọ́n bá ti kọ́ ọdún nǹkan báyìí tí wọ́n náà ní pé with respect to x. y mi wá jẹ́ 3x raised by 3 plus 5x squared plus 9x aláwọ̀kọ́ nìyẹn. so ẹlẹ́ẹ̀kejì tí máa ní y is equal to 5 root x. ẹlẹ́ẹ̀kẹta tí máa ní 8x àbí kí n sọ pé y irú nǹkan báyìí náà máa ń jáde s cube plus 5s plus 4x divided by x. ọ̀yà ẹ rí i pé ní polynomial lálélẹ́ yìí o. so ti bá tàbí ká sọ pé mo ní bóyá tó ṣàjọṣe tó wà láàrin àwọn function ẹlẹ́yọ̀ kọ̀ọ̀kan plus àbí minus ni. ká dẹ̀ mọ́ gbàgbé linearity property wa differentiation náà satisfy linearity property. kí ni linearity property? òun náà ni pé scalar multiplication àti vector addition. òun náà ni pé tí n bá ní f of u plus v òun náà ni pé kí n mọ fún àwọn variable yẹn ní function ẹlẹ́yọ̀ kọ̀ọ̀kan yóò mọ̀ jẹ́ f of u plus v f of v. òun náà ni pé tí n bá tún ní f of au tí èmi bá jẹ́ constant pé mo lè gbé constant mi yẹn jáde a f of u. méjèèjì òun la máa ń pè ní linearity property. so eléyìí òun ni vector addition ẹ mọ̀ ṣe ní ilé àtàbáfẹ́ sọ jìbra. eléyìí ni scalar multiplication. no bí àtìgbàlà yẹn yìí derivative náà wá satisfy àwọn linearity property. òun náà ni pé tí n bá ní d dx of u plus v ẹ mọ́ dára yín láàmú ẹ differentiate ẹlẹ́yọ̀ kọ̀ọ̀kan gbé derivative fún lẹ́yọ̀ kọ̀ọ̀kan. eléyìí ọmọ jẹ́ d dx of u plus d dx of v. ṣàgbọ́ àlàyé yẹn yé báyìí. so ti bá wọn ajá sí pé tí n bá fẹ́ ṣe lè yálà ọkọ mo ní y mi pọ̀ jẹ́ kí ni o 3s raised by 3 plus 5x squared plus 9. kí ni dy dx mi ó mọ̀ jẹ́ òun náà ní pé tí mo lè mọ̀ ṣe lẹ́yọ̀ kọ̀ọ̀kan ẹ mọ́ gbàgbé tá a bá fẹ́ differentiate 3 times a máa mú power yẹn a máa fi multiply ti bí báyìí yóò jẹ́ 3 times 3 9.
x màmá yọ 1 kó nu index tẹ́lẹ̀ yẹn láti fi ní index mìíràn yóò mọ jẹ́ 3 minus 1 kí ni 3 minus 1 2 then plus 2 times 5 10 x màmá yọ 1 kó nu 2 náà tẹ́lẹ̀ yóò mọ jẹ́ 1 so la fi ní 10x then plus kí ni derivative 9 ṣe pé mo ní constant ní kí ni mo dẹ̀ pé derivative constant fún mi yóò mọ jẹ́ 0 ajá sí pé yóò mọ jẹ́ 9x square plus 10x yóò mọ jẹ́ 9x square plus 10x ilé ẹni bó ṣe jẹ́ bẹ́ẹ̀ ẹ pé wọ́n alodiarity property òun náà ní pé a differentiate ẹ lọ́yọ̀ kọ̀ọ̀kan ọyọ ẹlẹ́ẹ̀kejì ńkọ́ kápẹ́ bá ní nọ́mbà tí ó y is equal to 5 root x òun náà lè rárá ìgbélé yìí náà mo lè tún kọ gẹ́gẹ́ bí kíni o 5s raised power half so ti yé bá yóò mọ jẹ́ half times 5 over 2 s raised power half minus 1 bá máa yọ wọn àpò index titun yẹn yóò máa jẹ́ kíni o ẹ má bínú dy dx so ti yé yóò máa jẹ́ kíni 5 over 2 s raised power minus half tí máa gbé wálẹ̀ nǹkan yóò máa jẹ́ 5 over 2 root x mo rò bó ti yá bá ọyà ẹlẹ́ẹ̀kẹta yìí nǹkan a ní kíni o s cube y is equal to s cube plus 5x squared plus 4x divided by x wọ́n á ní ká wá dy dx òun náà ẹ mọ́ dára yín láàmú so in term of ṣe ń bí eléyìí òun náà ni pé tẹ́ bá kọ́kọ́ ní nǹkan kan tó jẹ́ division báyìí tó bá jẹ́ pé táàmù tó wà ní ìsàlẹ̀ bá kéré sí táàmù tòkè tàbí tẹ́ bá ní táàmù kan nísàlẹ̀ ẹ dákun yín tó gbọ́dọ̀ kọ́kọ́ mọ wá sọ́kàn yìí eléyìí yóò wúlò tá bá débi integration yín tó gbọ́dọ̀ kọ́kọ́ mọ wá sọ́kàn yìí náà ni pé ẹ pín fún ọlẹ́ọ̀kọ̀ọ̀kan ṣe pé tí bá ní 1 plus 3 over 2 tẹ́lẹ̀ ṣe pé bó ṣe wà ní 1 over 2 plus 3 over 2 pé máa pín fún ọlẹ́ọ̀kan a jẹ́ pé eléyìí náà ẹ kọ́kọ́ ẹ pín fún ọlẹ́ọ̀kọ̀ọ̀kan tó ayé pé n tó wà lọ́kàn nísàlẹ̀ táàmù kan so ti ajá sí pé lọ́mọ jẹ́ s cube over x no ẹ jẹ́ n tún wá yẹn kan náà plus 5x square over s plus 4s over s tẹ́ bá kọ́kọ́ pín fún ọlẹ́ọ̀kọ̀ọ̀kan báyìí òun náà pé tó ayé pé táàmù kan lọ́wọ́ à ń sàlẹ̀ ẹ kọ́kọ́ pín fún ọ náà ẹ dákun ẹ dì í mú so ilé ọmọ á jẹ́ kí ni o x squared plus 5s plus 4 ẹ rí pé mo lè differentiate báyìí kí ni derivative mi ọmọ jẹ́ ẹ jẹ́ linear property òun náà pé màá differentiate wọn lẹ́ọ̀kọ̀ọ̀kan kí ni derivative 2s 2 times x màá yọ 1 kó nínú rẹ̀ yóò mọ jẹ́ 1 then plus 5 mo ti ń tẹ́ bá ní derivative constant àti s constant yẹn gangan ní ọmọ fún wa kí ni derivative 4 ni o ẹ dákun sóyè wa bá